Prince underscore ẹyinjú Elédùmarè. Prince underscore ẹyinjú Elédùmarè bá mi follow ẹ. Hello. Hello. Yeah. Hello. Ẹ kalẹ́ sà. Ṣé single father ni yín sà? Mo ní ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn. Ṣé single father ni yín sà? Yeah. Sà? Bẹ́ẹ̀ ni sà. À ń gbọ́ yín sà ní ṣókí. Ó wá fún pé èmi àti ìyàwó mi àti ṣìrálẹ̀ now. Mo ti divorce and all those stuff. So wá ní ex mi kan tí mo fẹ́ rí ńgbà kan. Ọ̀dọ̀ ìgbà tí mo marry mi sọ fún ex yẹn tí mo ti marry àwọn ó padà mọ̀. So maybe some years ago, after some years, òun náà wá marry. But at the long run, òun náà wá ní issue pẹ̀lú marriage. So really, I didn't know. Ó sọ mi pé òun fẹ́ marry to love, so I just let her be. Ó wá ní issue pẹ̀lú marriage and stuff. Ó wá fún pé mi àti ẹ̀ wá ń sọ̀rọ̀ padà nísìnyí. Ọ̀rọ̀ wa fẹ́ máa wọ̀ mọ́ àwọn pé ṣé nǹkan tí mo lè go ahead àti ṣe padà ni. Ǹtí understand nǹkan tẹ́ ń sọ sà. Ṣé ex yín yẹn ń sìn òun náà níṣù pẹ̀lú marriage àbí? Bẹ́ẹ̀ni sà. Ẹ wá jọ ń sọ̀rọ̀ padà báyìí sìn. Bẹ́ẹ̀ni sà. Ẹ wá ní Òun náà ó ti bímọ kan. Ẹ̀yin náà ti bímọ mélòó? Ẹ wá ní pé ṣé ẹ lè fẹ́ àbẹ́ ẹ lè fẹ́ padà? Bẹ́ẹ̀ni sà. Ṣé question yóò jù bẹ́yẹn lọ sà? Bẹ́ẹ̀ni sà. Ẹ wá gbà mí ni. Ṣé ń wá ìmí ni? Mo ní ọ̀rẹ́ kan náà gbọ́ mi báyìí sìn. Ọ̀rẹ́ mi yẹn gbà tán wà ní school. Òun àti lady yẹn. Àwọn méjèèjì wọ́n jọ ń date ńgbà yẹn. Ṣé ń gbọ́ mi alàgbà? Nígbà tán méjèèjì tán kúrò school tán, ọkùnrin lọ tiẹ̀ lọ́tọ̀, ìyàwó náà lọ tiẹ̀ lọ́tọ̀. Ṣé ẹ lè gbà mí gbọ́ wípé èyí ìyàwó yẹn yín obìnrin yẹn tiẹ̀ ọkọ tiẹ̀ kú? Èyí ọkùnrin náà ìyàwó tiẹ̀ náà kú. Ọ̀rọ̀ bíi 10-15 years back mo sọ fún yín o. Àwọn méjèèjì lénìí wọ́n wà ní ilé ara wọn lénìí báyìí àwọn méjèèjì. Àwọn méjèèjì lénìí. Kódà wọ́n á ti lọ up to 10 years nísìn in marriage àwọn méjèèjì. Ìyẹn túmọ̀ sí pé tó bá wù yín tó ti yẹ yín sà láti fẹ́ ex yín òun náà kù sí ní ọkọ mọ́ ẹ lè fẹ́. Tó bá dẹ̀ wò náà láti fẹ́ yín ẹ̀yin náà ẹ lè fẹ́ra yín tẹ́ bá ti pẹ́ wà compatible.